Rẹ̀mí Tinubu àti Adeleke fèsì lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Ilé Ifẹ̀. Àwọn ẹ̀ṣọ́ aláàbò náwó gan arákùnrin kan tó sápamọ́ sábẹ́ táyà ọkọ̀ bàálù ní pápákọ̀ òfurufú Ìlọrin pẹ̀lú èròǹgbà láti jápa lọ sílẹ̀ Amẹ́ríkà. Àwọn akẹ́kọ̀ọ́ àwọn aláṣẹ alámòjútó iléèwé fọnmú o lórí erékeré ìyẹn bandit prank tí àwọn ọ̀dọ́kùnrin kan ṣe tó dá lórí ṣíṣe bí àwọn agbésùnmọ̀mí èyí tó jẹ́ yíyà nínú ọgbà iléèwé gíga ìpínlẹ̀ Èkó. Ìkúnlẹ̀ abiyamọ o, àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Unijos 8 pàdé ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Plateau. Ọpẹ́ o, Ọ̀tẹ́sílẹ̀ ààrẹ JCI tó tún jẹ́ ọmọbìnrin àlùfáà ìjọ nìbàdàn ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Mo sì nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú PDP o, àmọ́ mo ní láti fi ẹgbẹ́ náà sílẹ̀ fún ìdí pàtàkì. Gómìnà Adeleke ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn wọ̀nyí ni mínísítà tó bá Buhari ṣiṣẹ́ tó ń jẹjọ́ lọ́dọ̀ àjọ EFCC fẹ̀sùn ìwà àjẹbánu. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Èsì ọ̀rọ̀ rẹ̀ o, Rẹ̀mí Tinubu àti Adeleke fèsì lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Ilé Ifẹ̀. Èsì ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹ̀ níbi ayẹyẹ ọdún kẹwàá ìgbádé Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọba Ẹnìtàn Ògúnwùsì láìpẹ́ yìí. Ẹ rántí pé ìyàwó ààrẹ ilẹ̀ wa Olúrẹ̀mí Tinubu ló ní òun fún gómìnà ìpínlẹ̀ náà Adémọ́lá Adélékè ní ìṣẹ́jú 5 láti sọ̀rọ̀ kó sì dákẹ́ orin tó ń kọ níta gbangba. Látilẹ̀ ni àwọn èèyàn ti mọ gómìnà Adémọ́lá Adélékè fún ijó jíjó nígbà tó sì tún bẹ̀rẹ̀ orin níbi ayẹyẹ Ọọ̀ni kò jọ ẹnikẹ́ni lójú. Àmọ́ ṣùgbọ́n nígbà tí ariwo ọ̀rọ̀ tí Rẹ̀mí Tinubu sọ sí i náà kò dákẹ́ lórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì ń sọ pé ìyàwó ààrẹ kò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí odidi gómìnà ìpínlẹ̀ tó gbà á lálejò ní Rẹ̀mí Tinubu fèsì. Bó sì tilẹ̀ jẹ́ pé gómìnà Adeleke kò bínú lọ́jọ́ náà tó ṣe bí ìyàwó ààrẹ ṣe fẹ́, òun náà ti padà mú èsì ọ̀rọ̀ wá sí ohun tí ọ̀pọ̀ èèyàn kà sí àbùkù ọ̀hún. Nínú àlàyé Adeleke lásìkò tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels lọ́jọ́rú Wednesday nípa ìṣẹ̀lẹ̀ náà ló ti ní láti ṣàlàyé ojú tó fi wo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ sí lórí ohun tó sọ fún Adeleke níta gbangba. Rẹ̀mí Tinubu sọ pé kò yẹ kí ẹnikẹ́ni bú òun lórí rẹ̀ rárá. Nínú ọ̀rọ̀ kan tó kọ sí ojú òpó ayélujára Facebook rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ìyàwó ààrẹ sọ pé àwọn èèyàn fẹ́ràn kí wọ́n máa sọ ohun tí kò tó nǹkan di ńlá di bàbàrà. Àwọn èèyàn tí wọ́n gba iṣẹ́ ìdarí ti mọ ojúṣe wọn àti bí wọn yóò ṣe ọ̀rọ̀ tó bá kan àwùjọ. Ó ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn aráàlú àti àwọn tó ń wà lébú èèyàn ló máa ń fẹ́ ohun tí kò tó nǹkan lójú, wọn yóò sì sọ di awuyewuye tí kò tiẹ̀ yẹ kó wáyé. Ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ fi léde ọ̀hún ló wáyé bí èsì fún àwọn èèyàn tó ń kóró ojú sí bó ṣe bá gómìnà Ọ̀ṣun sọ̀rọ̀. Ẹ ó rántí pé yàtọ̀ sí àwọn aráàlú tó ń gbé ọ̀rọ̀ náà kiri, amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún gómìnà Adeleke Akíntúndé Bello náà bu ẹnu àtẹ́lu ìwà Rẹ̀mí Tinubu. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀, ó sì yẹ kí wọ́n pe màmá náà sí àkíyèsí. Bákan náà ni Délé Mọ̀mọ́dù tóun náà jẹ́ olóṣèlú ṣàpèjúwe ọ̀rọ̀ ìyàwó ààrẹ bíi ìkóniláyàjẹ. Ó ní Rẹ̀mí Tinubu dojú ti gómìnà níta gbangba níbi ayẹyẹ ọlọ́pọ̀ èrò náà ni. Nínú àlàyé rẹ̀, Adeleke tó ti ń jó látìgbà tó ti wà nípò sẹ́nétọ̀ tó sì ṣe bẹ́ẹ̀ gba ìnagijẹ sẹ́nétọ̀ oníjó sọ pé nínú ọ̀rọ̀ rẹ̀ gómìnà Adeleke sọ pé jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ, èmi á máa jó lọ ni nítorí mo fẹ́ràn ijó jíjó gan-an, mo fẹ́ràn kí n máa yin Ọlọ́run mi, ìyẹn kò yí ohunkóhun padà. Kálukú ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣeré tàbí tó jẹ́ ohun tí wọ́n fẹ́ràn. Tèmi ni ijó jíjó àti yíyin Ọlọ́run mi, ìyẹn kò sì pa iṣẹ́ mi lára. Bẹ́ẹ̀ ni gómìnà Adeleke wí tó sì ní ohun tí ìyàwó ààrẹ ṣe ọ̀hún kò dín ijó òun kù, bẹ́ẹ̀ ni kò gba ìyìn Olúwa lẹ́nu òun. Àwọn ẹ̀ṣọ́ aláàbò náwó gan arákùnrin kan tó sápamọ́ sábẹ́ táyà ọkọ̀ bàálù ní pápákọ̀ òfurufú Ìlọrin pẹ̀lú èròǹgbà láti jápa lọ sílẹ̀ Amẹ́ríkà. Wọ́n náwó gan o,
àwọn ẹ̀ṣọ́ aláàbò náwó gan arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Martins tí wọ́n fura sí pé ó ń gbìyànjú àti japa lọ́nà àìtọ́ ní pápákọ̀ òfurufú Túndé Ìdíàgbọ̀n tó wà nílùú Ìlọrin. ọkùnrin náà ni a gbọ́ pé ó fẹ́ lúgọ sí abẹ́ táyà bàálù Overland Airways kan tó gbàgbọ́ pé ó rìnrìn àjò lọ sílẹ̀ Amẹ́ríkà. àjọ tó ń rí sí ìrìn àjò ọkọ̀ òfurufú ní Nàìjíríà, Nigerian Civil Aviation Authority, tó fìdí ìròyìn náà múlẹ̀ sọ pé afurasí náà ń wá ọ̀nà láti dé ibi abẹ́ táyà bàálù ọ̀hún lásìkò tó fẹ́ gbéra. agbẹnusọ àjọ tó ń rí sí ìrìn àjò òfurufú NCAA Michael Achumugu ni àwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú náà tètè náwó gan arákùnrin náà tí wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí. Achumugu sọ lójú òpó ayélujára Twitter pé ní nǹkan bíi ìṣẹ́jú méjì kọjá aago 3 ọ̀sán, ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Martins rí àyè wọ ibi ẹsẹ̀ bàálù Overland tó fẹ́ gbéra kó lè rí àyè sápamọ́ síbi táyà rẹ̀. ọ̀gbẹ́ni Ṣẹ́gun sọ pé òun gbàgbọ́ pé ilẹ̀ Amẹ́ríkà ni bàálù náà ń lọ tí òun sì fẹ́ bá ọkọ̀ náà lọ sí ilẹ̀ náà. wàyí o, kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí àwọn èèyàn yóò gbìyànjú láti japa nípa sísápamọ́ síbi táyà ọkọ̀ òfurufú bàálù ní Nàìjíríà. lọ́pọ̀ ìgbà làwọn èèyàn máa ń sá pamọ́ sínú ilé ẹrù àwọn bàálù ọ̀hún lọ́nà àti fi Nàìjíríà sílẹ̀. gẹ́gẹ́ bí ohun tí àwọn onímọ̀ sọ, ó ṣòro púpọ̀ láti lọ ilẹ̀ míì nípa sísápamọ́ sínú ilé ẹrù tàbí táyà bàálù. àìmọ̀kan ló sì ń ṣe ọ̀pọ̀ àwọn tó ń gbìyànjú rẹ̀. gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, púpọ̀ nínú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàdánù ẹ̀mí wọn látàrí òtútù tó pọ̀jù tàbí àìsí afẹ́fẹ́ oxygen tí èèyàn máa mí símú nínú ìrìn àjò náà. nígbà míì ẹ̀wẹ̀, àwọn míì nínú wọn ló máa ń jábọ́ tí bàálù bá gbéra tán tó fi jẹ́ pé òkú wọn ni àwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú máa ń rí lẹ́yìn ọ̀rẹ̀yìn. ìṣẹ̀lẹ̀ yìí fi hàn pé àwọn ẹ̀ṣọ́ aláàbò pápákọ̀ òfurufú kò ṣiṣẹ́ wọn tó bí iṣẹ́ ni ọkùnrin yìí fi rí àyè wọ ibi tí kò yẹ kó dé. wàyí o, tí o bá ń gbèrò láti japa nípa sísápamọ́ sínú ilé ẹrù bàálù tàbí táyà ọkọ̀ òfurufú, má dán wò, ikú tàbí àbámọ̀ ni yóò gbẹ̀yìn rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ àwọn aláṣẹ alámòjútó iléèwé fọnmú o lórí erékeré ìyẹn bandit prank tí àwọn ọ̀dọ́kùnrin kan ṣe tó dá lórí ṣíṣe bí àwọn agbésùnmọ̀mí, èyí tó jẹ́ yíyà nínú ọgbà iléèwé gíga ìpínlẹ̀ Èkó. àwọn aláṣẹ alámòjútó àti akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ìpínlẹ̀ Èkó ti kọ ìhà ìbínú sí fọ́nrán fídíò erékeré kan ìyẹn bandit prank tí àwọn ọ̀dọ́kùnrin kan ṣe tí wọ́n kó sínú aṣọ ìmúra tó jọ ti àwọn ikọ̀ agbésùnmọ̀mí agbébọn alákatakítí ẹ̀sìn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ yabo ọgbà iléèwé náà, dá ìpayà ìbẹ̀rùbojo sáàrin àwọn akẹ́kọ̀ọ́. fídíò náà ló jẹ́ gbígbé sójú òpó ayélujára lọ́jọ́ 5 oṣù kejìlá ọdún yìí nípasẹ̀ Datris Entertainment TV tí wọ́n sì pe àkọlé erékeré náà ní bandit prank sí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ìpínlẹ̀ Èkó, èyí tó ṣàfihàn àwọn èèyàn náà tó kó sínú aṣọ dàbọ̀lẹ̀ tí wọ́n sì tún wé láwàní mọ́rí, èyí tó jọ ti ẹgbẹ́ àgbésùnmọ̀mí. fídíò ibi tí wọ́n ti ń ṣe erékeré ọ̀hún lọ́wọ́ ṣàfihàn bí ọ̀kánkán wọn ṣe múra ṣáájú kí wọ́n tó wọnú ọkọ̀ wakọ̀ bí aṣèkọlù ní tòótọ́ wọ agbègbè ibi tí àwọn akẹ́kọ̀ọ́ péjú jọ sí, nígbà tí ayàwòrán náà sì ya bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe sá àsálà fún ẹ̀mí ara wọn. àti ọkùnrin àti obìnrin lọ́rọ̀ bá di ẹni orí yọ òdìlé. ọ̀rọ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ìkọlù tí àwọn agbésùnmọ̀mí ṣe sí àwọn iléèwé kan láwọn apá ẹkùn kan nípínlẹ̀ Niger àti Kebbi tí wọ́n ti ní ìrírí ìkáyàsókè, ìpayà, ìbẹ̀rùbojo. àyẹ̀wò tí akọ̀ròyìn Punch Online ṣe lọ́jọ́bọ̀ Thursday ṣàfihàn pé fídíò tó dá awuyewuye sílẹ̀ ọ̀hún ti jẹ́ yíyọ kúrò lójú òpó ẹni tó ya erékeré náà. ojú òpó ọ̀hún ní tó 3,400 olùtẹ̀lé 3,400 followers tí àwọn tó sì fẹ́ràn rẹ̀ sì ń lọ bíi 1,164 164,000 likes. àmọ́ ṣá, fídíò ọ̀hún sì wà lójú òpó olùṣẹ̀dá eré náà, ẹni tó ní òun náà wà lára àwọn tó ṣe erékeré náà. láàyè tiẹ̀, ó gbé àtẹ̀jáde ìtọrọ àforíjì jáde síta lọ́jọ́ àìkú Sunday. Datris Entertainment International sọ wípé eré ni ohun tó ṣẹlẹ̀ nínú fídíò náà, wọ́n ní àwọn fi ṣeré ni. gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, eré jẹ́ gbígbé kalẹ̀ láti ṣàgbéyẹ̀wò ohun tó ń lọ láwùjọ, ìyẹn social experiment fún pàtàkì àmúlùdùn. ó ní ibi ìṣẹ̀lẹ̀, ìṣe àti ìṣesí àwọn táwọn ya eré náà tó wà nínú fídíò náà ni ó jẹ́ eré lásán tí àwọn olùkópa
ti mọ̀ tẹ́lẹ̀ nípa eré tí wọ́n yà ọ̀hún àti àwọn tó jọ̀wọ́ ara wọn kalẹ̀ fún ìgbéjáde eré náà. Ẹgbẹ́ náà fi kún pé kò sí ẹnìkan tàbí aráàlú tí àwọn fi sínú ewu, ìpalára tàbí kó ọkàn rẹ̀ sókè sínú ìpayà ìbẹ̀rùbojo fún àìbìkítà rẹ̀. Sọ wípé Nàìjíríà ń dojú kọ àwọn ìṣòro ìpèníjà ààbò tó ṣe pàtàkì lọ́wọ́lọ́wọ́. Ó ní àwọn kábàámọ̀ gidigidi nípa àìbalẹ̀ ọkàn, ìpayà ìbẹ̀rùbojo tí fídíò náà lè fà. Ó ní èyí kì í ṣe èrò àwọn rárá bó ti wù kó mọ. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀, wọ́n tọrọ àforíjì lọ́wọ́ àwọn aláṣẹ àti alámòjútó iléèwé gíga fásitì ìpínlẹ̀ Èkó. Erékeré ọ̀hún tí wọ́n ṣe náà ti fa àríwísí láàrin àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe àwàdà ṣeré àtinúdá lórí ayélujára tí ọ̀pọ̀ wọn sì ń sọ wípé ìgbésẹ̀ náà yóò túnbọ̀ mú ìfòfinde àwọn akẹ́kọ̀ọ́ lọ́gbà iléèwé náà lágbára sí i. Wọ́n ní erékeré náà ti dènà ọ̀pọ̀ àǹfààní. Wọ́n ní láti ọjọ́ mélòó kan báyìí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń gba fóònù ìbánisọ̀rọ̀ àti tripod àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe àwàdà ṣeré àtinúdá kò lè láǹfààní láti ya eré nínú ọgbà iléèwé náà mọ́ látàrí erékeré agbésùnmọ̀mí tí àwọn ọ̀dọ́kùnrin náà yà. Nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àìkú Sunday, aláṣẹ àti alábòjútó iléèwé gíga LASU ní àwọn kò lọ́wọ́ sí fídíò yíyà náà. Wọ́n ṣàpèjúwe fídíò náà gẹ́gẹ́ bí aláìfọwọ́sí àti aláìjẹ́ ìtẹ́wọ́gbà. Àtẹ̀jáde náà ló jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ igbákejì ọ̀gá àgbà tó ń rí sí ìgbaniwọlé akẹ́kọ̀ọ́ Deputy Registrar Center for Information and Public Relations abilékọ Thomas Ọ̀nàsílẹ̀ Olúwayẹmísí. Àtẹ̀jáde náà fi kún pé iléèwé LASU kóró ojú gidigidi sí ìwà tàbí erékeré náà tó ṣàfihàn ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí, ìkọlù agbébọn tàbí àwọn alákatakítí ẹ̀sìn. Iléèwé gíga náà kò fọwọ́ sí èyíkéyìí erékeré yòówù tó lè dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀, dá omi àlàáfíà ọgbà iléèwé rú tàbí dúnkokò mọ́ ààbò àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ iléèwé gíga náà. Iléèwé gíga náà rọ àwọn akẹ́kọ̀ọ́ láti wà lójúlà lákànfin sọrí kí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ yòówù tó bá mú ìfura dání lọ́wọ́ tó ẹ̀ka àwọn ẹ̀ṣọ́ aláàbò ọgbà iléèwé náà létí. A ó rántí pé iléèwé gíga fásitì Èkó nínú oṣù kẹwàá tí fòfin de lílo ọgbà iléèwé gíga rẹ̀ láì gba àṣẹ títí kan àwọn ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ilé míì lọ́gbà iléèwé náà fún yíya fídíò nípasẹ̀ àwọn adẹ́rìn-pòṣónú, àwọn agbéréjáde àti àwọn òṣèré amúlùdùn ayélujára. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ náà ṣe wí, dídáàbòbò orúkọ àti àyíká agbègbè ètò ẹ̀kọ́ ló jẹ àwọn lógún. Ìkúnlẹ̀ abiyamọ o! Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga Unijos 8 pàdé ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Plateau. Ó mà ṣe o, a ò mà ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Kò dín ní èèyàn 8 tó jọlọ́run nípè níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé lódì kejì ilé ìfowópamọ́ Unity Bank lójú ọ̀nà Zaria nílùú Jos, olú ìlú ìpínlẹ̀ Plateau. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ló wáyé ní kùtùkùtù ọjọ́bọ̀ Thursday. Ọkọ̀ ńlá tirẹ́là àti ọkọ̀ bọ́ọ̀sì tó ń gbé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Jos ló ṣe bẹ́ẹ̀ farakásá nínú ìjàmbá náà. Àwọn aṣojú mi kòró sọ wípé èèyàn 11 ló wà nínú ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, èèyàn 7 ló pàdánù ẹ̀mí wọn lójijì níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà nígbà tí olùfarakásá míì padà gbẹ́mìí mì lọ́gbà ilé ìwòsàn tí àpapọ̀ iye àwọn olùfarakásá tó pàdé ikú òjijì sì jẹ́ 8. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ọkọ̀ bọ́ọ̀sì náà tó ń sáré ló gbìyànjú láti sáwájú ọkọ̀ kan, èyí tó mú kí awakọ̀ náà sọ ìjánu bírèkì rẹ̀ nù tó sì yọrí sí ìjàmbá. Àwọn 3 ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn ọ̀hún. Ohun tí a gbọ́ ni pé ọkùnrin ni gbogbo àwọn olùfarakásá ọ̀hún. Òṣìṣẹ́ lẹ́ka ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ níléeṣẹ́ àjọ ẹ̀ṣojú pópó FRSC Peter Longsan fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 11 oṣù kejìlá ọdún yìí. Ẹlòmíràn tó kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá àgbà àjọ ẹ̀ṣojú pópó nípínlẹ̀ Plateau Ọlájídé Mọ́gàjí rọ àwọn awakọ̀, àwọn ọlọ́kadà pàápàá jùlọ àwọn awakọ̀ láti yẹra fún rírìnrìn àjò lálẹ́, kí wọ́n yẹra fún sísáré àsápajúdé, ìwakúwa ọkọ̀, wíwakọ̀ lábẹ́ ìmúkùmù, wíwakọ̀ lásìkò tí wọ́n ń tòògbé tàbí tí ara wọn ò bá yá. Wọ́n ní àwọn wọ̀nyí lè ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá lójú pópó. Ó sọ wípé ìjọba fẹ́ ìwàláàyè àwọn awakọ̀, wọ́n sì fẹ́ kí wọ́n gbádùn ayé wọn dáradára lásìkò ọdún àti lẹ́yìn ọdún. Ó tẹ̀síwájú nípa pípàrọwà fáwọn aráàlú láti máa pe àjọ ẹ̀ṣojú pópó FRSC sórí ìlà pàjáwìrì yìí 122 lójúnà láti máa fi ìṣẹ̀lẹ̀ ìjàmbá tàbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì míì tó iléeṣẹ́ náà létí. Gbogbo abiyamọ ayé
a ò ní gbọ́mọ sí bí ọdún yìí ṣe ń lọ sópin láṣẹ Ìlédùà. ọpẹ́ o Ọ̀tẹ̀sílé ààrẹ JCI tó tún jẹ́ ọmọbìnrin àlùfáà ìjọ nìbàdàn ti rí ìtúsílẹ̀ òmìnira gbà àdúpẹ́. ààrẹ JCI àti ọmọbìnrin ẹni ọ̀wọ̀ Lékan Babátúndé abilékọ Ìbùkún Olúwa Ọ̀tẹ̀sílé ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. a ó rántí pé Ọ̀tẹ̀sílé ẹni tí í ṣe igbákejì olùdarí Child Protection Network CPN ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ jíjígbé sálọ níta ilégbèé bàbá rẹ̀ ní General Gas nílùú Ìbàdàn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá. àwọn elétò ààbò nípìnlẹ̀ náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìkànnì ìròyìn agbóhùnsáfẹ́fẹ́ Fresh FM lálẹ́ ọjọ́rú Wednesday. ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bákan náà olùdarí Child Protection Network nípìnlẹ̀ náà Rosemary Òṣogbo sọ wípé abilékọ Ọ̀tẹ̀sílé ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ nínú ohun tí ó jẹ́ gbígbé sójú òpó ayélujára nípasẹ̀ ẹgbẹ́ àwùjọ Civil Society Organization. ẹgbẹ́ náà fi ọkàn ìmoore wọn hàn sí Olúwa fún bí Ọ̀tẹ̀sílé ṣe darí padà dé láyọ̀ àti àlàáfíà. ó ní ògo ni fọ́lọ́run, ìbùkún Olúwa ó wà dáadáa. wọ́n ní fún àkókò díẹ̀ kí àwọn èèyàn ṣe gáfárà fún àwọn náà kí wọ́n fún olùfarakásá náà torí ìtúsílẹ̀ òmìnira gbà àti mọ̀lẹ́bí rẹ̀ láàyè láti ní ìfọ̀kànbalẹ̀ sí i. ó ní àwọn ò gbàlejò ní báyìí. tí a ò bá gbàgbé a ó rántí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ń lọ lábẹ́nú látàrí bí àwọn agbébọn ṣe jí abilékọ Ìbùkún Ọ̀tẹ̀sílé ọmọbìnrin ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé Lékan Babátúndé ẹni tí wọ́n jí gbé sálọ nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2025. ìṣẹ̀lẹ̀ ìjínigbé rẹ̀ ọ̀hún ni ó kọ́kọ́ jẹ́ kíkéde lórí ìtàkùn ayélujára ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà CAN ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ CAN Ọ̀yọ́ State ní déédéé aago 10 alẹ́ kọjá ìṣẹ́jú 8 lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá. a ò ní sọdún nígbèkùn àwọn ajínigbé agbébọn láṣẹ Ìlédùà. mo sì nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú PDP o àmọ́ mo ní láti fi ẹgbẹ́ náà sílẹ̀ fún ìdí pàtàkì. gómìnà Adeleke ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó gbé e dépò. gómìnà náà ti ṣàlàyé ìdí ẹ̀ tó fi di dandan fún un láti fi ẹgbẹ́ náà sílẹ̀. àná òde yìí ti ṣe ọjọ́rú Wednesday ni Adeleke gbégbá orókè gẹ́gẹ́ bí ẹni tí yóò dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord tó darapọ̀ mọ́ lẹ́yìn tó ti ṣáájú kéde ara rẹ̀ pé òun kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tí ó kọjá. nígbà tó ń ṣàlàyé ìdí rẹ̀ tó ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lẹ́yìn tó ti fìgbà kan lérí pé òun kò ní kúrò nínú ẹgbẹ́ ọ̀hún. Adeleke sọ pé òun nífẹ̀ẹ́ PDP ṣùgbọ́n ohun tó yẹ fóun ní láti kúrò níbẹ̀ lásìkò yìí. lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán Channels tó ti ṣàlàyé ọ̀rọ̀ náà lọ́jọ́rú Wednesday. gómìnà Adeleke ní irọ́ ni pé òun kọ PDP sílẹ̀. ó ní òun nífẹ̀ẹ́ PDP ṣùgbọ́n òun gbọ́dọ̀ dáàbò bo ara òun. gẹ́gẹ́ bí ó ti wí ó ní òun gbọ́dọ̀ rí dájú pé òun gbé ìgbésẹ̀ tí yóò jẹ́ kí iṣẹ́ ribiribi tí òun ṣe tẹ̀síwájú. gómìnà Adeleke sọ pé bóun ṣe kúrò nínú PDP kì í ṣe fún àǹfààní ara òun nìkan bí kò ṣe fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. tí ẹ ò bá gbàgbé ọdún 2022 ni Adeleke di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tó ti díje. ọdún náà ló ti fi ẹ̀yìn Gbóyèga Oyètọ́lá tó wà lórí ipò náà tẹ́lẹ̀ ìjànlẹ̀. ẹ̀wẹ̀ ìbéèrè tí ọ̀pọ̀ èèyàn béèrè báyìí ni pé ǹjẹ́ àṣeyọrí dájú fún Adeleke nínú ẹgbẹ́ Accord tó darapọ̀ mọ́ yìí? èyí rí bẹ́ẹ̀ pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn ṣe ń fi ojú wo ẹgbẹ́ náà pé kò fi bẹ́ẹ̀ gbajúmọ̀. ọ̀pọ̀ ń sọ pé Accord kì í ṣe ẹgbẹ́ tí orúkọ rẹ̀ rinlẹ̀ rárá. wọ́n ní kó má lọ jẹ́ ohun tí yóò mú kí Adeleke pàdánù ipò gómìnà ló ra wọlé pẹ̀lú Accord tó wọ̀. ṣùgbọ́n gómìnà Adeleke fúnra rẹ̀ ti fèsì sí èyí. ó ní ẹ̀rù òbodò ẹni tí ó wẹ̀dò lóminú kọ. Adeleke sọ pé iṣẹ́ tí òun ṣe ní sáà àkọ́kọ́ yìí ni yóò fọhùn fóun nígbà tí ìdìbò gómìnà Ọ̀ṣun yóò bá wáyé ní 2026. àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbọ́n sí i wọ́n sì mọ ìyàtọ̀ láàrin ìjọba rere àti ìjọba búburú wọ́n sì ti pinnu láti rin ọ̀nà ìmọ́lẹ̀. òun sì ní ìmọ́lẹ̀ òun lọmọ tí wọ́n ń sọ. gómìnà Adeleke tẹ̀síwájú pé ẹgbẹ́ òṣèlú kọ́ ló ṣe kókó. ó ní àtẹ̀gùn lásán tí èèyàn fi ń díje ní ẹgbẹ́ jẹ. ó fi kún pé ohun tí gómìnà tó kúrò nípò ṣe lábala àìrí owó oṣù òṣìṣẹ́ gbà tó lọ́tọ̀ fún àwọn èèyàn láti mọ̀ pé ìṣèjọba àwọn kò jọra wọn. ó ní òun wọlé òun mú ìrètí wá òun mú ìmọ́lẹ̀ dé ìpínlẹ̀ Ọ̀ṣun. fún ìdí èyí iṣẹ́ òun ní àkọ́kọ́ ohun tí ó fọ̀n fún òun. kódà ó ní ẹrù ìjọba àpapọ̀ kò bá òun. ó
ó ní ẹgbẹ́ alátakò lòun wà tóun fi di gómìnà lọ́dún 2022 òun sì lérò pé bí yóò ṣe rí lọ́dún tó ń bọ̀ náà nìyẹn. Gómìnà Adeleke wá sọ pé ọkàn òun balẹ̀ pé àwọn èèyàn Ọ̀ṣun yóò wo àṣesílẹ̀ iṣẹ́ òun ìṣáájú wọn yóò sì fi ìbò wọn dá òun padà sípò gómìnà lọ́dún tó ń bọ̀. Ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2025 ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kéde pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party alátàǹpàkò. Ìgbésẹ̀ náà sì ni àwọn èèyàn ti ń retí lẹ́yìn tó ti kọ́kọ́ kéde ṣáájú pé òun ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ táwọn èèyàn sì ń béèrè pé ẹgbẹ́ òṣèlú wo ló fẹ́ lọ. Adeleke nínú àtẹ̀jáde tó fi sójú òpó Twitter rẹ̀ sọ pé láti ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2025 ni òun ti darapọ̀ mọ́ Accord Party. Èyí sì ti mú kí àwọn èèyàn máa béèrè pé ṣé Adeleke yóò rí ààyè jókòó nínú ẹgbẹ́ tuntun náà tó lọ yìí bí ó ṣe jẹ́ pé ètò ìdìbò sípò gómìnà fún sáà míì ní ìpínlẹ̀ náà kò ní pẹ́ gbéra sọ. Àwọn wọ̀nyí ni mínísítà tó bá Buhari ṣiṣẹ́ tó ń jẹ́jọ́ lọ́dọ̀ àjọ EFCC fẹ̀sùn ìwà àjẹbánu. Ní ọjọ́rú Wednesday ní ìròyìn kan gbòde pé wọ́n ń wá mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ òṣìṣẹ́ Chris Ngige àmọ́ agbẹnusọ rẹ̀ Fred Chukwuelobe ti ṣe àfọ̀mọ́ rẹ̀ pé ọ̀gá òun wà ní àhámọ́ àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ní Nàìjíríà ìyẹn Economic and Financial Crimes Commission EFCC. Ìkéde yìí ló ń wáyé lẹ́yìn ìgbà díẹ̀ tí àjọ EFCC gbé àtẹ̀jáde kan jáde níbi tí wọ́n ti fẹ̀sùn kan Ngige pé ó pawó tó lé ní 46 billion naira tó jẹ́ owó tó wà fún àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Anambra ní pọ́npọ́ nígbà tó wà nípò gómìnà ìpínlẹ̀ náà. Bákan náà ni àjọ ICPC pẹ̀lú ìrànlọ́wọ́ EFCC tó fi ọ̀rọ̀ wá Ngige lẹ́nu wò lórí ẹ̀sùn pé àwọn àṣemáṣe kan wáyé nínú ìgbanisíṣẹ́ àjọ Nigeria Social Insurance Trust Fund NSITF nígbà tó wà nípò mínísítà fọ́rọ̀ òṣìṣẹ́. Chukwuelobe sọ pé ìròyìn tó gbòde pé wọ́n jí ọ̀gá òun gbé ló jẹ́ kí òun jáde sọ̀rọ̀ nípa ibi tó wà. Ó ní Ngige wá pẹ̀lú EFCC wọn kò jí gbé rárá àmọ́ títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ EFCC kò tí ì jáde sọ ohunkóhun nípa bóyá Ngige wà ní àhámọ́ wọn tàbí bẹ́ẹ̀ kọ́. Àjọ EFCC ní àwọn fi Malami sí àhámọ́ láti wá sọ tẹnu rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí owó tí Abacha jí kó lọ sí ilẹ̀ òkèèrè èyí tí orílẹ̀-èdè Switzerland àti Island of Jersey ní USC dá padà fún Nàìjíríà. Àjọ náà sọ pé ojoojúmọ́ ni Malami yóò fi máa yọjú sí iléeṣẹ́ wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò títí oṣù kejìlá ọdún yìí fi máa parí. Ní báyìí ẹ̀sùn 18 ni à ń ṣe ìwádìí Malami fún: ṣíṣe owó ìlú kúmọkùmọ, àṣìlò ọ́fíìsì àti ṣíṣe àtìlẹ́yìn fáwọn agbésùnmọ̀mí làwọn ẹ̀sùn tí à ń ṣe ìwádìí rẹ̀ fún. Wọ́n ní àwọn ò lè sọ pé iye kan báyìí ní pàtó ló jẹ nítorí àwọn tó ń ṣe àwárí àwọn owó míì bí àwọn ṣe ń bá ìwádìí àwọn lọ. Àmọ́ Malami ti jiyàn àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí. Ó ní lásìkò ìgbà tí òun ṣe mínísítà fọ́rọ̀ ìdájọ́ òun ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba míì láti rí i pé òfin tó tako lílu owó ìlú ní pọ́npọ́ fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Stella Odua fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣe 5 billion naira kúmọkùmọ. Níṣe ni ìjọba Nàìjíríà tó ń wọ mínísítà tẹ́lẹ̀ rí fétò ìrìnnà òfurufú Stella Odua lọ sílé ẹjọ́ lọ́jọ́rú ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún 2025 lórí ẹ̀sùn ṣíṣe owó 5 billion naira kúmọkùmọ lọ́dún 2014. Ẹ̀sùn 5 ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú Àbújá kà sí Odua lọ́rùn tó fi mọ́ lílẹ̀dí àpòpọ̀ àti fífi ìrọ̀gbòwó. Láàrin ọdún 2011 sí 2014 ní Odua ṣe mínísítà lábẹ́ ìṣèjọba ààrẹ Goodluck Jonathan. Lára àwọn ẹ̀sùn náà ni pé Odua purọ́ gba 2.4 billion naira ti Broadwater Resources lábẹ́ iléeṣẹ́ ètò ìrìnnà òfurufú pẹ̀lú pé àwọn fẹ́ fi owó náà ra àwọn ohun èlò ìmọ̀ ẹ̀rọ. Odua àti èèyàn kan Gloria Odita ló jọ ń jẹ́jọ́ lórí àwọn ẹ̀sùn náà ṣùgbọ́n tí àwọn méjèèjì sọ fún ilé ẹjọ́ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Adájọ́ Hamza Muazu gba béèlì Odua àmọ́ tó ní kó fi ìwé ìrìnnà rẹ̀ kalẹ̀ fún ilé ẹjọ́ pé kò gbọ́dọ̀ ṣe ìrìn àjò kúrò ní Nàìjíríà láì gba àṣẹ lọ́wọ́ ilé ẹjọ́. Àwọn mínísítà Buhari tí àjọ EFCC ń wádìí wọn báyìí ní Timi Silva, gómìnà tẹ́lẹ̀ rí tó di ipò tó ṣe pàtàkì mú lásìkò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ní Silva tó ti fìgbà kan rí ṣe gómìnà ìpínlẹ̀ Bayelsa. Òun ni mínísítà kejì fọ́rọ̀ epo bẹntiróòlù lábẹ́ ìṣèjọba àná. Ní ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún yìí ní EFCC kéde Silva
gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá fẹ̀sùn ṣíṣe owó ìlú tó tó bílíọ̀nù 21 náírà 21 billion naira kùmọ̀kùmọ̀. Abubakar Malami ni mínísítà fétò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà Nàìjíríà tó wà lábẹ́ ìṣèjọba àná, àmọ́ tí àjọ EFCC ń ṣe ìwádìí àwọn onírúurú àwọn ẹ̀sùn àjẹbánu, bí ó tilẹ̀ jẹ́ pé EFCC kò tíì sọ ohunkóhun lórí rẹ̀. Malami fúnra rẹ̀ gbé àtẹ̀jáde síta pé EFCC ránṣẹ́ pé òun. Ó sọ pé ohun tí wọ́n ń pe òun fún kò sẹ́yìn owó tó tó $346.2 million tí Switzerland dá padà fún Nàìjíríà lára owó tí olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Sani Abacha lọ kó pamọ́ sílẹ̀ òkèèrè. Adi Sirika jẹ́ mínísítà fétò ìrìnnà òfurufú tó ṣe ìfilọ́lẹ̀ ọkọ̀ òfurufú Nàìjíríà èyí tí ìṣèjọba tó wà lóde gan pè ní ìwà màgòmágó. Mínísítà fétò ìrìnnà òfurufú tó wà lóde báyìí Festus Keyamo sọ pé ọkọ̀ òfurufú náà kì í ṣe ti Nàìjíríà bí kò ṣe ti orílẹ̀-èdè Ethiopia tí wọ́n fi àsíá ti Nàìjíríà sí. Keyamo sọ èyí lásìkò tí wọ́n bi léèrè nípa ọkọ̀ òfurufú náà èyí tí Sirika ṣe ìfilọ́lẹ̀ nígbà tó kù díẹ̀ kí ìṣèjọba Buhari wá sópin. Ní báyìí EFCC ti gbé Sirika lọ sílé ẹjọ́ láti ṣàlàyé ara rẹ̀ lórí àwọn ìwà àjẹbánu tó wáyé lórí iṣẹ́ àkànṣe náà. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó mọ̀ọ́mọ̀ gbé iṣẹ́ àkànṣe náà fún ọmọ rẹ̀ àti ọkọ ọmọ rẹ̀ Godwin Emefiele. Bí ó tilẹ̀ jẹ́ pé òun kì í ṣe mínísítà, ọ̀kan lára àwọn èèyàn tó dipò tó ṣe kókó mú lábẹ́ ìṣèjọba tó kọjá ní Godwin Emefiele gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà Nàìjíríà. Láti ìgbà tó ti kúrò lórí ipò ló ti ń jẹ́jọ́ lórí lílu owó ìlú ní pọ́npọ́ àti níní ohun ìjà lọ́wọ́ lọ́nà àìtọ́. Ẹjọ́ rẹ̀ sì wà láwọn ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó àti Àbújá. Àwọn mínísítà ohun àmúṣagbára tí wọ́n ń kojú ẹ̀sùn ìwà àjẹbánu nìwọ̀nyí: Timipre Silva, mínísítà kejì fọ́rọ̀ epo bẹntiróòlù lábẹ́ ìṣèjọba ààrẹ Buhari 2019 sí 2023, Saleh Mama, mínísítà fọ́rọ̀ ohun àmúṣagbára lábẹ́ ìṣèjọba ààrẹ Buhari 2019 sí 2021, Dezani Alinze Madueke, mínísítà fọ́rọ̀ epo bẹntiróòlù lábẹ́ ìṣèjọba ààrẹ Goodluck Jonathan 2010 sí 2015, Muhammad Wakil, mínísítà kejì fọ́rọ̀ ohun àmúṣagbára lábẹ́ ìṣèjọba ààrẹ Goodluck Jonathan 2014 sí 2015, Olú Agúnlóyè, mínísítà fọ́rọ̀ ohun àmúṣagbára lábẹ́ ìṣèjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ 2003, Dan Etete, mínísítà fọ́rọ̀ epo bẹntiróòlù lábẹ́ olórí orílẹ̀-èdè Ọ̀gágun Sani Abacha 1995 sí 1998. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.